ẹ̀yin èèyàn àwọn ọmọ ẹgbẹ́ afẹ̀míṣòfò Iswap Marun wọ́n dèrò ọ̀run lọ́sàn-án gan mọ̀ tó ṣẹlẹ̀ ni níbi tí wọ́n ti ń gbìmọ̀ papọ̀ tí wọ́n ti ń to bọ́ǹbù papọ̀ tí wọ́n fẹ́ fi ṣàkọlù sáwọn ọmọ ológun ẹ bá ń gbọ́ back to sender bóyá àwọn ọmọ ológun ló lo back to sender fún wọn ni o kò yé mi o bóyá ṣìṣe kan ló wáyé ni o ní bọ́ǹbù bá dún gbámù mọ́ wọn lọ́wọ́ gbogbo wọ́n jóná gúdúgúdú tí wọ́n ikú ni kódà níbi tọ́rọ̀ yẹn wá lédè wọ́n ní àwọn tó jẹ́ fọ́rínà láàrin Iswap tó jẹ́ ọ̀gá ńláńlá tí wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe bọ́ǹbù local one tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe àkọlù sáwọn ọmọ ológun gbogbo wọn àwọn márààrún àti kan nínú wọn tó jẹ́ medical expert láàrin wọ́n ti ṣe kíni wọ́n ti dèrò ọ̀run alákejì agbègbè bólélé ti ṣẹlẹ̀ bóò ló ṣe ṣẹlẹ̀ bóò gan ni ròyìn ṣe jáde gbogbo ẹni máa gbé ẹ̀yìn èèyàn wá débẹ̀ ìyẹn ẹyọ kan ẹ̀yìn èèyàn wàhálà tó fọná sójú tó nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀rí pé election ti fẹ́ ṣẹlẹ̀ ẹ̀wù bá ṣe ń para wọn nípínlẹ̀ Ọ̀ṣun now àjọ EFCC wọ́n freeze àkáǹtì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ààrẹ Tinubu ti sọ̀rọ̀ ní EFCC embarrass mi ẹ dójú tì mí ṣerú àkókò èlò yẹ kẹ́ ẹ lọ mọ́ freeze àkáǹtì Ọ̀ṣun kí wọ́n bá lè sọ wípé mo fẹ́ lo agbára presidency ààrẹ Tinubu pàṣẹ pé kíákíá ẹ tètè lọ unfreeze àkáǹtì yẹn kí ló ṣẹlẹ̀ gangan EFCC ní owó kan ń bẹ 11 billion wípé wọ́n ti ń sowó yẹn báṣubàṣu pé owó ecological stuff kan tí àjọ àgbáyé kan gbé kalẹ̀ láti ṣètò kan pẹ̀lú Ọ̀ṣun ṣùgbọ́n kí làlàyé tí ń bẹ ń díẹ̀ kí ni tí ààrẹ Tinubu sọ kódà èmi ní gbogbo àwọn Àtíkù Abubakar Ṣèyí Mákindé ìyẹn gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ni wọ́n ti ń kó tẹ bá rí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n ń sọ jáde lẹ́nu ṣùgbọ́n gbogbo àlàyé tí ń bẹ ń di ìyẹn mo máa ṣàlàyé ẹ̀ fẹ́yìn èèyàn wa ìyẹn náà ìkan ẹ̀yìn èèyàn ẹ tún wọlé yìí o ẹ wọlé yìí o àwọn àjọ DSS wọ́n mú ìkan nínú àwọn ọ́físà tó ti rìtáyà kí lẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ló lẹ̀ dí àpò pọ̀ mọ́ àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò kan kẹ́rí pé nǹkan bẹ́ẹ̀ lù now ara tí mò ń sọ fún yín lánàá nìyẹn pé tá a bá fẹ́ rógun ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò iṣẹ́ tẹ́ ẹ̀ bá sì gbàgbé ìkan nínú àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìyẹn security expert kan sọ̀rọ̀ lánàá tó sọ wípé àná ìṣìlá sì ń sọ tó ní wípé àwọn imam tó ní àwọn òṣìṣẹ́ ìjọba kan àtàwọn emir kan wọ́n mọ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n ń dà lúrú káàkiri ìmí ìlú tó ṣẹlẹ̀ wọ́n gbé lọ kóòtù kí lorúkọ ẹni tí wọ́n gbé lọ kóòtù ilé ẹjọ́ wo ni wọ́n gbé lọ ẹ̀sùn mélòó ni wọ́n kà sí lẹ́sẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n máa ṣàlàyé fún ẹ̀yin èèyàn wa mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì wa Àràbà tẹlifíṣàn bó olùyọ ọjọ́ sí rí lágbára Ọlọ́run yóò dáa fún gbogbo wa láṣẹ Èdùmàrè ẹ̀yin èèyàn wa lágbolé wa náà Àràbà mo kí yín ẹ̀yin ojú tuntun náà tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń ní orí ọ̀fẹ́ láti mọ rí ìkànnì wa wò mo kí ẹ̀yin náà o wípé ẹ káàbọ̀ àní pẹ́ lórí eléyìí àá tètè ṣe lóní kánmọ́kánmọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àdó olóró gbàmù ẹ bá ń gbọ́ bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí emela ò ní yọ̀ sí kódà bẹ́ẹ̀ lọ́rọ̀ eléyìí ṣe jẹ́ o kí ló ṣẹlẹ̀ gangan àwọn ọmọ ẹgbẹ́ afẹ̀míṣòfò Iswap àwọn ni wọ́n kóra wọn jọpọ̀ àwọn ọ̀gá ńláńlá láàrin wọn márùn-ún ni wọ́n o tí wọ́n jẹ́ expert nípa kí wọ́n mọ̀ ṣe bọ́ǹbù àwọn local bọ́ǹbù tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe àkọlù sáwọn ọmọ ológun now ojú ọ̀nà kan wá ń bẹ tó jẹ́ pé wọ́n ti mọ̀ pé àwọn ọmọ ológun ò lè mọ́ gbàbẹ̀ kọjá ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti lọ ń plant àwọn bọ́ǹbù yẹn pé táwọn ọmọ ológun bá ti fẹ́ gbàbẹ̀ kọjá báyìí kó dún gbàmù kí gbogbo wọn kíni kí wọ́n dèrò ọ̀run ṣùgbọ́n back to sender lọ́rọ̀ padà jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan ibi tí wọ́n ti ń kí àwọn bọ́ǹbù yẹn bọnú lẹ̀ ó ṣe di wípé bọ́ǹbù dún gbàmù nìyẹn ṣẹ́rí gbàmù tó dún ẹ bá iṣẹ́ mọ́ tán bá ní àwọn èsì òkọkú tí wọ́n máa ń gbé bọ́ǹbù sára ẹ mọ̀ bí wọ́n ṣe máa ń já wẹ́lẹ́wẹ́lẹ́ bí IED yẹn bó ṣe kún wọn wẹ́lẹ́wẹ́lẹ́ nìyẹn now ìṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Borno náà ni now agbègbè kan ń bẹ tí wọ́n ń pè ní Màté
agbègbè yẹn nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Kódà ògbóǹtarìgì nínú ọ̀rọ̀ ètò ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò, ìyẹn Zagazola Makama, òun ló fi ìròyìn síta wípé gọ́ngọ́ sọ o lágbègbè kan tí wọ́n ń pè ní Màté ní ìpínlẹ̀ Borno. Orúkọ àwọn márààrún tí wọ́n dèrò ọ̀run ọ̀sán gan lára àwọn ọmọ ẹgbẹ́ Iswap tí wọ́n jẹ́ olórí wọn, ibẹ̀ láti rí ọkùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Usman Danfulani. Wọ́n ní ògbóǹtarìgì ni, kódà wọ́n ní dókítà ni, wípé bó bá ti jẹ́ wípé ìjàmbá bá ṣẹlẹ̀ sáwọn ẹgbẹ́ yìí, òun gangan ni dókítà tí ń bẹ láàrin wọn tí wọ́n ń tọ́jú wọn. Òun tá à ń sọ yìí ó ti ṣe kíni, ó ti dèrò ọ̀run. Bákan náà ni wọ́n tún sọ wípé èèyàn kan náà tún bẹ láàrin wọn tí wọ́n ní ọmọ Áráàbù ni, ṣùgbọ́n orílẹ̀-èdè tó ti wá gangan wọn ò mọ̀ bẹ̀. Wọ́n lòun náà ti ṣe kíni, ó ti dèrò ọ̀run, pé òun gangan ni ògbóǹtarìgì tí wọ́n bá wọn ṣe àwọn bọ́ǹbù yẹn, wípé òun náà ó ti dèrò ọ̀run. Ṣùgbọ́n nígbà tí ń sọ yìí, wọ́n wá ní àwọn ẹ̀ka ọmọ ológun Adinkai tí wọ́n target gangan, àwọn ní sector 1 tí wọ́n ń ṣiṣẹ́ ní gbogbo agbègbè Màté, ìyẹn ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Borno. Tẹ́ bá sì wò ẹ̀rí pé ìpínlẹ̀ Borno yẹn gangan òun làwọn pípù yìí ni wọ́n ti rọ́wọ́ múlẹ̀ tó yẹ pé ẹ bá gbọ́ lẹ́nu wọ́n ti ṣe kinní kan bí lẹ́nu, tẹ́ bá gbọ́ lọ́la wọ́n ti ṣe kinní kan mẹ́yẹn lọ́la. Now ẹ wá wò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, inú àwọn ọmọ ológun gan wá dùn. Wọ́n ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí sìn wípé gbogbo ìkọlù tí máa ń wáyé pó máa dínkù, pé torí pé àwọn ọ̀gá wọn tí wọ́n ń bá wọn ṣe àwọn bọ́ǹbù yìí, àwọn ló ti dèrò ọ̀run yẹn. Àwọn ọmọ ológun náà ti wá pàṣẹ, ìyẹn ọ̀gá àwọn ọmọ ológun wọ́n ti pàṣẹ fún àwọn ọmọ ológun wọn wípé gbogbo agbègbè tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kí wọ́n máa patrol bẹ̀ 24/7. Wọn ò gbọ́dọ̀ fi agbègbè yẹn sílẹ̀, pé tí wọ́n bá kẹ́fì anybody àwọn èèyàn burúkú yìí láàrin wọn, kí wọ́n ṣe kíni, kí wọ́n palẹ̀ wọn mọ́. Tẹ́ ẹ bá sì gbàgbé defence minister ti pàṣẹ tẹ́lẹ̀ wípé anybody tẹ́ ẹ bá ti rí tó bá sàti gáfẹ̀mí ṣòfò àbí bandit ni, ẹ má wulẹ̀ ẹ nílò ọ̀dà lọ́wọ́ anybody o, ẹ ṣe kíni, ẹ sọ sọ́run kí bá jiná tù ó dàn lára ẹ̀. Àṣetọ́gà ológun tó pa nìyẹn. Ìròyìn eléyìí ìròyìn ayọ̀ ni lọ́dọ̀ àwọn ọmọ ológun, bí ìgbà tí wọ́n bá lo back to sender fún wọn ni wípé ibi tẹ́ fẹ́ ṣe sí wa kó padà sórí yín. Bẹ́ẹ̀ ló ṣe rọra rí o ní agbègbè Màté níjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Borno. Òun ni ìṣẹ̀lẹ̀ eléyìí ló ti ṣẹlẹ̀. Now ẹ̀yin èèyàn, wàhálà tó fọná sójú tó nípínlẹ̀ Ọ̀ṣun látàrí pé wọ́n fẹ́ dìbò gómìnà míì ó gbọ̀nà àrà yọ o. Lánàá òde yìí ní àjọ EFCC ni wọ́n ní àwọn ti gbé òtélé àkáǹtì tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń lò. Kí náà sì ló fà á? Wọ́n ní owó kan ń bẹ, owó rọ̀gùnrọ̀gùn ní 11 billion. Wọ́n ní owó ecological program kan ní táwọn àjọ àgbáyé kan tí wọ́n fún wọn pé kí wọ́n lè ṣètò agbègbè, kí gbogbo wàhálà climate change tó ń dá wàhálà lẹ̀. Wọ́n ní ṣùgbọ́n àwọn kíyèsí wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ti tọ́ bowó yẹn, wọ́n ti náwó yẹn nàkúnà, pé ìdí gan rèé táwọn fi gba ilé ẹjọ́ lọ láti lọ gba àṣẹ nílé ẹjọ́ wípé ilé ẹjọ́ ẹ fún wa láṣẹ ká tètè freeze àkáǹtì kó tó di wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ò náwó yẹn nàkúnà tán. Ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́yìn yọ lónìí, ààrẹ Tinubu ní àjọ EFCC dójú tó, wọ́n ní dójú tí lágbára ló jẹ́ pé ìgbésẹ̀ tájọ EFCC fẹ́ gbé pé ìgbésẹ̀ tó dáa ni, ṣùgbọ́n wọ́n gbé ìgbésẹ̀ yẹn ní wrong time. Pé ẹ̀yin náà mọ̀ pé on 15 oṣù tá a wà nú ẹ̀yìn ni wọ́n fẹ́ ṣe election. Now ó ṣe wá jẹ́rú táìmù yìí lẹ wá ṣẹ̀ṣẹ̀ rántí wípé wọ́n náwó kan nàkúnà tẹ́ fẹ́ freeze àkáǹtì wọn. Eléyìí ló fa ọ̀rọ̀ táàrẹ Tinubu sọ tó fi pàṣẹ lónìí wípé kíákíá lẹ́yẹ òṣọ́ka àkáǹtì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí àjọ EFCC tí wọ́n ní àwọn ti freeze pé kí wọ́n tètè lọ́hùn freeze ẹ̀ kíákíá, wípé bí bẹ́ẹ̀ kọ́ wípé aráàlú ó mọ̀ rò wípé àwọn mọ̀ fẹ́ máa intimidate, pé láì dẹ̀mọ̀ wípé gbogbo pé wọ́n lọ freeze àkáǹtì wọ́n lọ gba court order yìí, pé àwọn ò mọ̀ nǹkan kan, wọ́n láwọn ò mọ̀ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí, kódà àwọn ò bùn àwọn gbọ́. Wọ́n nítorí ẹ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń gbé káàkiri òde wípé ìjọba àpapọ̀ wọn fún àwọn agencies of government kan láti máa ṣiṣẹ́ wọn, pé wọ́n interfere sórí ọ̀rọ̀ wọn. Wọ́n láwọn ò interfere sórí ọ̀rọ̀ àjọ ICPC, EFCC, èmi ni INEC ni wọ́n ní kò kàn wọ́n, àwọn ni wọ́n ń ṣe decision ara wọn, wípé ìgbésẹ̀ tájọ EFCC wá gbé yìí
pé ìgbésẹ̀ ìdójútì ni gbáà ní pé lẹ́yẹ̀ òsọ́kà kí wọ́n lọ sí àkáǹtì ẹ̀yẹ èèyàn oríṣiríṣi àwọn ẹgbẹ́ olóṣèlú sílùú tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kódà gómìnà Ṣèyí Mákindé ti Ọ̀yọ́ òun náà ti sọ pé àjọ EFCC èlò ìjọba ni wọ́n pé ìjọba àsìkò yìí wípé wọ́n ń lò wọ́n láti lè mọ sọpírẹ́sì àwọn ẹgbẹ́ olóṣèlú tó jẹ́ alátakò ní. Àtíkù náà sọ̀rọ̀ gbogbo ẹlẹ́gbẹ́ olóṣèlú ni wọ́n ti ń sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí gbogbo tó fa wuyewuye ààrẹ ti ní lórí eléyìí àwọn ò dá sí pé kí EFCC kíákíá tí wọ́n lọ gbé òté tí wọ́n gbélé àkáǹtì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wípé wrong time ni wọ́n gbé ìgbésẹ̀ yẹn pé téèyàn bá gbé ìgbésẹ̀ tí ó yẹ kó gbé olúwẹ̀ ò jẹ̀bi téèyàn bá tún wá gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé lákòókò tí ò yẹ kó gbé olúwẹ̀ ó tún jẹ̀bi pé ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ ni ṣùgbọ́n wọ́n gbé ní àkókò tí ò tọ́. ẹ̀yin èèyàn kí lẹ rí sí ààrẹ Tinubu láwọn ò mọ̀ ń pa bí wọ́n ṣe lọ freeze àkáǹtì Ọ̀ṣun wọ́n sì ti pàṣẹ kí wọ́n lọ freeze ẹ̀ kódà gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà Adeleke náà ti ń sọ pé wọ́n mọ̀ fẹ́ máa intimidate àwọn ni pé àwọn ò sì ní gbà. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ bá ààrẹ ti pàṣẹ wọ́n ti ní kí wọ́n lọ sí àkáǹtì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bó ló ṣe rí lọ́dọ̀ yín bó bá ṣe rí lọ́dọ̀ ti yín ìròyìn ẹ̀ mọ́ fi sí abala àríwísí wa. Eléyìí tí mo wá fẹ́ fi káàdì ẹ̀ lẹ̀ ó mọ̀ ní òṣìṣẹ́ kan tó jẹ́ ti àjọ DSS ṣùgbọ́n òṣìṣẹ́ yìí ó ti retired despite kó wá retire wọ́n wọ́ wá lé ẹjọ́ lónìí ẹ̀yin èèyàn nílùú Àbújá níwájú adájọ́ Umaru. Kí ló ṣẹlẹ̀ gangan? Òṣìṣẹ́ yìí wọ́n ní ó lẹ̀dí àpò pọ̀ mọ́ ẹgbẹ́ tíjọba tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ban tí wọ́n ti gbé òtélé lórí pé àwọn ò gbọ́dọ̀ gbọ́ kí wọ́n mímọ́. wọ́n ní wọ́n jọ ń wọlé wọ́n jọ ń jáde pé lè sì tako òfin pé bó lẹni tó jẹ́ retired officer fún àjọ DSS yóò ṣe mọ́ bá àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ṣe. Now alàgbà tí wọ́n gbé lọ lé ẹjọ́ yìí ó ní wọ́n pè ní Ìyẹ́ṣìmèrè Eze Akulam wọ́n ní òṣìṣẹ́ àjọ DSS ni ṣùgbọ́n ó ti retired ṣùgbọ́n nígbà tí ń sọ lónìí ilé ẹjọ́ Àbújá ti pàṣẹ wípé kí wọ́n lọ gbé sí Kùjé torí ẹ̀sùn 4 ni wọ́n kà nílé ẹjọ́ lónìí tí ẹni tí wọ́n sì pè lẹ́jọ́ ẹni tó ń jẹ́jọ́ yìí tó ní òun ò jẹ̀bi ẹ̀sùn gbogbo ẹ̀sùn kà kò sí kankan tó ń jẹ̀bi ńbẹ̀. Now ẹgbẹ́ tí wọ́n ló darapọ̀ mọ́ tí wọ́n níjọba ti fi òtélé pé wọn ò gbọ́dọ̀ mímọ́ òun lẹ́gbẹ́ IPOB wọ́n lẹ́gbẹ́ IPOB pé ẹgbẹ́ afẹ̀míṣòfò ni pé ìjọba ti gbé òtélé wọn ti pẹ́ pé kò yẹ kó bá wọn ní nǹkan kan ṣe ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí wọ́n ṣe ka gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n ní wọ́n gbé wálé ẹjọ́ against ẹ̀ tí wọ́n kà sí tó sì ti lóhùn ò jẹ̀bi ládájọ́ Umaru tílé ẹjọ́ gíga nílùú Àbújá ló bá pàṣẹ wípé alàgbà yìí o ẹ lọ gbé sí Kùjé o kó mọ gba tẹ́gùn kó mọ gba afẹ́fẹ́ ń bẹ̀ o títí di inú oṣù kẹwàá wọ́n ní títí di ọjọ́ 29 ìyẹn 29th of October wọ́n ní kó sì wà ní Kùjé pé 29th of October ó ní ìgbẹ́jọ́ máa bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan alàgbà yìí lórí wípé ó ń bá àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí ó ń bá wọn ṣiṣẹ́ pọ̀. ẹ̀yin èèyàn ẹ wo àwọn tí mo rírè tí mo wò pé eléyìí náà gbọ́dọ̀ rí gbogbo orú àwọn nǹkan báyìí káláàrí nǹkan ibi tí mo rí mọ́ rèé báwo ṣùgbọ́n ẹkú tí mo báwọn kan tuntun mi bá tún ṣe tẹ̀wá lọ́wọ́ á tún gbìyànjú ká máa fi tó ẹ̀yin èèyàn wa létí.